mẹ́rìnlélógún sẹ́yìn tẹ́ ti wà pẹ̀lú ìyá yìí gẹ́gẹ́ bí àná irú èèyàn wo ni màmá yìí. Oh, she's been a very wonderful mother-in-law. Me too late classify her as mother-in-law. She's particularly a mother. She's my mother. Because each time there's anything, she always stands by us. So as such, we don't regard her as an in-law. Lọ́jọ́ tí ìjà bá dé láàrin ọkọ àti ìyàwó, bó ni màmá máa ń dúró sí ẹ̀yin ọmọ ẹ̀ ní wà lábẹ́yìn. Thank you very much. Ìyàwó tèmi jẹ́ nìkan tó yẹ pé sùúrù rẹ̀ ò pọ̀ tó tèmi. So tó bá ti bínú báyìí nǹkan kékeré tó bá ti fẹ́ dìjà láàrin wa, màmá yẹn gan ni stabilizing factor. Màmá yẹn ló máa ń ní àpẹ̀tù sí gbogbo so many things. Èmi gan dẹ̀ ní ìtàn tí bá rí i pé mo ṣe ìyàwó mi lẹ́yìn màmá ni màá lọ dì sí màá lọ dì sẹ́wọ̀n àṣẹ. Kò sáà ní bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ tí. No. In fact, eléyìí ó mú wa rántí bàbá Akisanya tó jẹ́ ọkọ màmá. These are wonderful. Ẹ mà wọn náà. A ṣe wedding, church wedding níbi tí church àti kúrò lé ní ẹ̀gán ibẹ̀ la ṣe wedding ní year 2000 ibẹ̀ la ṣe wedding. Now bàbá wa jẹ́ ẹnìkan tó yẹ pé bí ọmọ rẹ̀ jàre bó jẹ̀bi kò ní sílẹ̀ yẹn. So as such èmi gan wọ́n ti kà mí gẹ́gẹ́ bí ọmọ wọn tá a bá ṣe wọn kàn bàbá pè mí sí kọ̀rọ̀ wọn. Èmi ni mo jẹ̀bi o má bínú nítorí Ọlọ́run bóyá fọ èmi ni mo sì jẹ̀bi tó yẹ pé mi náà mo jà bàbá yẹn da gan màmá ni oh God in fact this is the type of in-law that tó yẹ pé irú àwọn in-law báyìí ló wà ní Nàìjíríà ìlú àwọn stable. Ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó ni ó ń dàrú lóṣù mẹ́fà lọ́dún kan lọ́dún méjì tí ò tiẹ̀ tó 24 years sẹ́yìn ti lò báyìí. Yes. Ìmọ̀ràn fẹ́ fún àwọn ẹbí ìyàwó gan. Ẹbí ìyàwó gan àtẹbí ọkọ pàpà. By my own experience so far ṣẹ́rí ìmọ̀ràn tí mo lè fún ẹbí ìyàwó àti ẹbí ọkọ ni pé in as much anything tó bá ti fẹ́ tó wáyé pé ó fẹ́ wo bí èṣù tó bá fẹ́ wo àárín yẹn àwọn kọ́ṣà make sure pé wọn ò dó sẹ́yìn nìkan kọ́ máa pẹ̀tù kọ́ máa pẹ̀tù sọ́tún pẹ̀tù sósì ni because the moment wọ́n bá ti rí pé bí àwọn dó sẹ́yìn yẹn nìkan so problem á dé another misunderstanding are setting so ó dẹ̀ lè da ìgbéyàwó yẹn rú but àwọn tí mo wí àti bàbá àti màmá àwọn méjèèjì even èmi tí mo jẹ́ àná ẹni wá ní bí mo jẹ̀bi èmi ni wá ní mo jà ní wọ́n máa bá ọmọ wọn wí so as such ṣe pé irú wọn fẹ́ káwọn ọmọ gbélé ọkọ so that pẹ̀lú mi gan lẹ̀ tí mo ti rí gbogbo everything tábà ti jà tí ọmọ báyìí immediately tó kọ́ pé mi náà ni mo jẹ̀bi màmá lọ bẹ̀ẹ́ ni pé because àní fẹ́ káwọn parents gbọ́ mọ́. Níbo ni ìlú tí? Ọ̀yọ́ state I'm from Ayete Ìbàràpá. Mo ti rédè. Ìbàràpá Ọ̀yọ́ state. Ayete ṣe gan ṣe play your side God bless you. Èdè Ọ̀yọ́ kẹta Bímbọ́ Akisanya àtàwọn ẹbí wọn ṣe ọgọ́rin ọdún fún àmà wọn kí lè fẹ́ sọ fún wọn. Mo bá wọn yọ̀ torí mo rántí ìgbà tẹ́mi náà ṣe 80 years ìyá mi ẹ wà ń bẹ̀ gbà yẹn ẹ̀yin náà wà ń bẹ̀ ìwọ náà wà ń bẹ̀ gbà yẹn ó jẹ́ nǹkan ayọ̀ fún àwọn ọmọ láti rí pé àwọn òbí wọn dàgbà nínú ọlá nínú ìdẹ̀ra nínú owó nínú ayọ̀ so mo bá wọn yọ̀ lọ́pọ̀lọpọ̀ mo wá gbà ládùúrà pé bàbá máa ṣe 90 bàbá máa ṣe 100 lágbára Ọlọ́run. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Yèyé Abídèmí Olúkòyè the queen of broadcast ọbabìnrin ìpèdèpèdè. Èyí ẹni bá wá ní àǹfààní ọgọ́rin ọdún òun ṣe kéré mi o ẹni bá wá ní àǹfààní tó yìí níyà tí ààrẹ rí wà yẹn tì kí làwọn kan tó yẹ kó máa ṣe fóbi ẹ̀. Nǹkan tó yẹ kí ẹ máa ṣe fóbi ẹ̀ pọ̀ mo rántí nígbà tí mo ṣòkú ìyá mi tí Mr. Kazeem Alóore tí wọ́n béèrè ìbéèrè yẹn mo wá kọrin kan fún wọn nígbà yẹn mo ní ọ̀tọ̀ ni ìyá tí ń ṣe ọmọ ọ̀tọ̀ ni ìyá tí ń ṣe tọmọ ọ̀tọ̀ ni ìyá tí fọjà rán pọnmọ ìyá níyá mi. Ó dá kéèyàn tọ́jú òbí ẹ̀ tó bá tọ́jú òbí ẹ̀ ó ti di dandan ọmọ máa tọ́jú ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé lára nǹkan táwọn bíbọ̀ Akínsànyà tí wọ́n ṣe fún ìyá wọn lẹ́nìí lára pé èèyàn ń jẹun ọmọ ni ó dẹ̀ ti di dandan káwọn ọmọ yẹn náà jẹun ọmọ torí pé wọ́n múnú ìyá yẹn dùn ó dẹ̀ di dandan kọ́mọ tiwọn náà múnú wọn dùn so mo wá gbà ládùúrà fún gbogbo àwọn ọmọ yẹn pé àwọn náà máa jẹun ọmọ. Nígbà tí mi gbọ́ pé mo fẹ́ ṣe ayẹyẹ ọgọ́rin ọdún ẹ̀yin dẹ̀ pàdánù màmá yín ní àdíjọ́ bíi something. Ẹ má jẹ́ sùn. kílẹ̀ rò gbàtẹ́ wá débìlì dẹ́rí fọ́tò màmá yẹyẹyẹyẹ kílẹ̀ rò. mo inú mi dùn mo dẹ̀ wà fulfilled torí pé gbogbo iná lẹ rí bí mo ṣe ṣòkú ìyá mi
gbogbo yín dẹ̀ lẹ́rìí nígbà tí mo ṣe 80 years birthday ìyá mi pé mo fi lé pọ̀ tí mo fọ̀nà roka kó ṣe pé mi ò tọ́jú wọn lójú ayé tọ́wọ́ akútọ́ tí mo fi lé pọ̀ tí fọ̀nà roka so lẹ́nìí ó jẹ́ kí n máa rántí ìgbà táwa náà ṣe 80 years fún ìyá mi mo dẹ̀ dúpẹ́ pé lẹ́yìn 80 years ìyá mi ṣì lo 8 years láyé which is 88 years ìyá mi jáde láyé so mo fẹ́ lè sọ gbogbo àwọn ọmọ pé jẹ́ ká tọ́jú àwọn òbí wa bí mo ṣe débílẹ̀ ní inú mi dùn inú mi tún bàjẹ́ díẹ̀ nítorí pé mi ò níyà mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ìyá mi gbé mi. ọjọ́ alẹ́ àwọn òbí tẹ́bí wọ́n máa ń fi àwọn tọ́jú àwọn ọmọ wọn kì í rántí irúgbó tí wọ́n bá yẹ wà lẹ́nu mọ̀ ní lẹ́fẹ́ gba àwọn òbí tán fọmọ tàfàlà torí ọjọ́ alẹ́. mo ṣe ètò ọjọ́ alẹ́ ní last 2 weeks lórí prógrámù mi nǹkan tí mo máa sọ fáwọn òbí ni wípé ọjọ́ alẹ́ wa ṣe pàtàkì ẹ jẹ́ ká máa rántí ọjọ́ alẹ́ ká dẹ̀ máa níbẹ̀rù ọjọ́ alẹ́ nítorí pé àwa ti ní agbára lónìí láti tọ́jú ọmọ ọjọ́ alẹ́ tiwa ti rẹ̀ wá ohun tá a bá ṣe sílẹ̀ la máa bá ìdí rèé tó fi yẹ ká tọ́jú ọmọ ká tọ́ ọmọ tó bá jẹ́ pé ọmọ fẹ́ kàwé ni ká jẹ́ kó kàwé tó bá fẹ́ kọ́ṣẹ́ ni kó kọ́ṣẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ni kó ṣe é kó yè kóró ọjọ́ alẹ́ ṣe pàtàkì torí pé ìgbà yẹn gan-an làwọn ọmọ tiwa náà máa tọ́jú àwọn ọmọ. ìbàdàn kan ilẹ̀ kan sí wa. Yèyé Abídèmí Olúkúewu the queen of broadcast. Mama kílẹ̀ rán ṣe ayẹyẹ ilé ìwò ni wọ́n. Màmá mi ni wọ́n ọmọ ṣíwọ́kú màmá mi àwọn làkọ́bí ọmọ ṣíwọ́kú màmá mi àwọn ọmọ ni màmá mi jẹ́ fún ṣíwọ́kú wá ṣe ọdún ayẹyẹ 80 years fún wọn lọ jẹ́ kán túbọ̀ pẹ̀ fún wa èèyàn dáadáa ni wọ́n wọ́n kẹ́bí jọ kódà àwọn olórí ẹbí wa ni wọ́n báyìí ṣe sọ olórí ẹbí ṣíwọ́kú ni wọ́n àdè máa ń ṣe mítì December lọ́dọọdún gbogbo àjọ péjú pésítẹ̀ ẹ̀rọ kó wá jù. Joyce Ọlábísí Fáṣínà. báwo ni yẹn tí wọ́n ń ṣe ayẹyẹ ní 80 years báwo ni ìgé sí. àná ló jẹ́ sí mi bí ìyá ìyàwó ọmọ mi ni. ìyá ìyàwó ọmọ mi. ọmọ yín. Yes. so irú àná wo ni wọ́n irú èèyàn wo oríṣiríṣi àná ló wà o. àná dáadáa ni wọ́n wà very prayerful very generous and she's very good both in and out tó bá ní èèyàn dá ni very open-minded and kò àwọn ò ráyè wọn fi ọ̀rọ̀ sínú àná tó dá. àjọṣepọ̀ yẹn àti wọn gẹ́gẹ́ bí àná sànà ó tọ́dún mélòó báyìí. èso mi gan alára ti dàgbà èyí tí mo nǹkan tọ́mọ wọn já fún mi ọmọ gidi ni ọmọ gidi ni wọ́n ti dàgbà ó ti pẹ́ at least it's going to about 14 years ago now. Mama? Yes, 30 more. Mama is 80 years today. Yes. Kí ni wish yín fún wọn? I wish her long life, more long life nítorí mo fẹ́ kó pẹ́ fún wa. Àmín. Ṣé ti yé yín? Àti wípé lágbára Ọlọ́run gbogbo ìgbà tó bá máa lò láyé wọn ò ní fojú sunkún ọmọ. Ọkàn wọn mo gbàdúrà fún wọn pé nínú àlàáfíà nínú ìdẹ̀ra òun ló máa gbégbèsè ayé wọn ò ní rí dààmú wọn ò dẹ̀ ní jẹ́ wọn mọ́ lórí àárẹ̀ wọn ò ní gbé wọn ayé ò ní fọmọ dà wọ́n láàmú wọn ò dẹ̀ ní fún àwọn náà dààmú ọ̀hún. àwọn tó wá ṣe léyìí abẹ́rẹ́ ẹ̀wọ̀n ẹ̀kúndù yá. ṣé Sisi Bímbọ́ Ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn lọ́wọ́ Olúwa àbùkù òun náà dàgbà. àtàwọn yòókù náà. àtàwọn yòókù wọn á dàgbà àwọn náà á dògbòrò wọn á dẹ̀ jẹun ọmọ àní wá wọn tí a dẹ̀ ní fojú sunkún wọn lórúkọ Jésù. bó mo ṣe ń fẹ́ kó rí fún wọn bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́mi náà bẹ́ẹ̀ ni yóò rí. àmàkọ́ àṣeyẹ báwọn ará lé ẹ dárúkọ ilé ẹ̀kọ́ sọ́wọ́n ará lé. orúkọ mi ni Abúlékọ Adéyínká Sàlàkọ́ tí gbogbo àwọn olólùfẹ́ ń pè ní Tẹ́ni ẹ̀sìn. òṣèré tíátà ni mí mò ń kọ akọ̀wé mò ń dírẹ́ẹ̀tì mò ń áàtì gbogbo ẹ̀ pátá mo kọ́kọ́ gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ òṣèré tíátà mo jẹ́ ẹ̀kọ́ náà èmi dẹ̀ tún ni
vice chairperson Mobe Bafo local government Tampa. Ìyá wa, àmọ̀ràn yìí náà bí lónìí. Bẹ́ẹ̀ni, àwa bá ìyá olóríire, ìyá alálùbáríkà, àwa bá yọ̀, abiyamọ tòótọ́ àwa bá yọ̀. Ìyá tó ń ṣọjọ́ bí lónìí, ìyá mi ni. Torí Bímbọ́ ọmọ mi ni, ọmọ mi gidigidi ni. Ẹ súnmọ́ra dáadáa. Bímbọ́, mo sọ fún màmá ẹ̀ pé màmá ẹ help mi láti bí Bímbọ́ ni o, ẹ bá mi, èmi ni mo bí Bímbọ́ ṣùgbọ́n ẹ bá mi gbé Bímbọ́ sínú. Ẹ̀yin lẹ bá mi bí. Ẹ̀yin lẹ bá mi bí ṣùgbọ́n Bímbọ́ ọmọ ti tèmi ni. Torí ó ń hùwà ọmọ sí mi, ó dúró tì mí nígbà pọ́njú, ó dúró tì mí nígbà ṣòro, ó tún dúró tì mí nígbà tá a tún yọ̀, tá à ń sunkún, tá a tún rẹ́rìn gbogbo gbà ní tí bá bójú ẹ̀ mọ́ rí Bímbọ́ ni ọmọ ni. Ó fẹ́ jọ pé èmi ò tí ì rí òṣèré tíátà méjì tí wọ́n ṣe àpọ́nlé ara wọn báyìí rí nípa ara wọn. Bímbọ́ tí ń bá tẹnu bọ ọ̀rọ̀ Bímbọ́ Akínsànyà ní àti àárọ̀ ilẹ̀ aṣọ ilẹ̀ àmọ́ ọmọ alálùbáríkà ni ọmọ tí èèyàn lè fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé wọ Ọlọ́run irú ọmọ yìí gangan ni kó máa fún mi tí ń bá máa wálé ní 2020 lẹ́ẹ̀mẹ́ẹ̀dún. Láì mọye ìgbà lọ́pọ̀ ọgbà. Bẹ́ẹ̀ ni mo sọ ọmọ gidi ọmọ alálùbáríkà. Èyí tá a ṣe fún ìyá wọn lónìí mo mọ̀ pé ẹ̀ tí ìwọ̀nù lé o ṣùgbọ́n fìrífìrí tẹ̀tẹ̀ kọ́ rí ta ì lásán. Àjọ bẹ̀rẹ̀ ni àjọ pẹ̀lú ẹ̀ ni pé bó ṣe rí lélẹ̀ bó ṣe máa rí lélẹ̀ ọmọ tó bá ronú pé kò ń celebrate ìyá òun ní ojú ayé ẹ̀ kì í ṣègbà tó bá kú tẹ bá pa màálù tẹ ń pa kínní tẹ ń pa gbogbo ọmọ tó bá ronú débẹ̀ ọmọ alálùbáríkà ni mo ti ṣàdúrà fún láàárọ̀ yìí mo ti pè lóru àná mo tún pè ní ìdájí mo tún ṣàdúrà fún torí àwọn ọmọ mi ṣerú ẹ̀ fún mi Bímbọ́ àtàwọn ọmọ mi àwọn ẹ̀tẹ̀ fi ṣe surprise àwọn ọmọ mi àti Bímbọ́ ọmọ méjì mo ní 2 girls bẹ̀sí ní ìsìn máa pè wọ́n ní 3 girls that is Bímbọ́ ti kún wọn wọ́n plan wọ́n ṣe bẹ́ẹ̀ dé fẹ́ mi. èyí ò sì mọ kankan. kébí ẹ mọ kankan àgbà tí mo débẹ̀ báyìí mo fẹ́ lè dákú so màmá ti màmá yìí nǹkan tó ṣe é lẹ̀ ló jẹ tẹ parí iṣẹ́ mọ̀ abiyamọ yàtọ̀ sí abiyamọ ni màmá mo dúró tọ ọmọ ẹ̀ ṣe mọ̀ pé Bímbọ́ ní last born. àbí kẹ́yìn ló ní ìyá. àbí kẹ́yìn dẹ̀ ló ní ìyá so gbogbo nǹkan tí ìyá bá ṣe lénìí ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. ọlọ́wọ́lọ́ a máa rí báwọn. àwa nìyẹn o. lónìí náà ni ọ̀kan lára àwọn òṣèré tíátà tí wọ́n jẹ́ akẹgbẹ́ yín tọ́jú ọmọ yín Bímbọ́ Akínsànyà ń ṣe pẹ̀lú àwọn ẹbí ẹ̀ ṣe 80 years sí màmá wọn bàbá ojú rẹ̀ fi wò ó kí sì ni wíṣì fún màmá tí wọ́n ń ṣe ẹ̀yẹ fún lónìí orúkọ yín sà. mo wà níbí nítorí ìyá wa tí wọ́n ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní àyà Akínsànyà tí wọ́n jẹ́ ìyá Bímbọ́ Akínsànyà tí ó ṣokùnfà bí mo ṣe débi orúkọ tèmi ni Mọ̀súrù Ọbádínà tí gbà yín sí Fálà. ó ló dára láti máa ka ọjọ́ wa eléyìí tí wọ́n ṣe yìí eléyìí gangan ló ń sọ wípé ọmọ ṣe ohun tó tọ́ fún òbí ẹ̀ kìí ṣe lẹ́yìn ìgbà tí àwọn òbí wa bá lọ láṣẹ máa fi lé pọ́ńtì la máa fi ọ̀dẹ̀dẹ̀ rókà eléyìí gangan torí pé nínú ohun tí wọ́n ṣe lé ìyá náà máa tọ́wọ́ ń bẹ̀ wọ́n fojú wọn rí so with this mo gbàgbọ́ wípé iṣẹ́ tí wọ́n ṣe òun ni wọ́n gbà mo wá ń fi àsìkò yìí rọ gbogbo abiyamọ pátá ẹ tọ́jú ọmọ yín nítorí ènìkọ́ nítorí ọjọ́ alẹ́ ni when you care for your children will care for you at the age level and that is what is happening to their Akínsànyà family right now tẹ́ bá wà nínú ibẹ̀ pẹ̀lú wa lórí ìyàndí lórí ìyàwó in fact mo kí wọn kú oríire kọ́mọ náà kó ṣe ìtọ́jú ìlọ kó ṣe fáwọn náà with this we congratulate mama wa àyà Akínsànyà fún oríire tí wọ́n ṣe lónìí tó lóríire ni for somebody to clock 80 is not easy kò rọrùn o bí ẹni tó bá mọ kòtò àti gegele oríṣiríṣi tí ìyá ti máa kọjá lórí ẹ̀ kí ó tó di pé wọ́n ń dèrò ọmọ tó bẹ̀rẹ̀ sí láyọ̀ lónìí ó yọ̀ fún wọn wọn á gbọ́ wọn á tọ́ bó ṣe wá ṣe o mo gbà ládùúrà kan pé wọn ò ní fojú sùn ọ̀kan nínú ọmọ wọn ìkọ̀ọ̀kan nínú àwọn ọmọ wọn kò ní yọ̀jú kò ní yọ̀kú lójú wọn lẹ́yìn wọn náà wọ́n á wá tún dàgbà wọ́n á dògbójú àwọn náà lọ ayọ̀ ni o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.